Ashabi aya Adeleke. Umu ani Alarape Ashabi aya Kọ́láwọlé. Ìyá Ọlákéwu ti doṣù ó ti lé téńté. Ọmọlára ti wáyé ọlá Olúwa ti dá ẹ láre. Ashabi ìyá Àbẹ̀bí aya Àkànjí màmá Àkànní. Ọjọ́ àbíni ọjọ́ ńlá ọjọ́ àbíni ọjọ́ àdúrà. Bá a kí ni bí mo bá ń sọ wípé ó yẹ lẹ́ni àdúrà. Ó yé mi ó sì yé àwọn èèyàn tó bá lọ́gbọ́n lórí. Mo sì tọ̀ yìí mo bá ẹ dúpẹ́ lọ́wọ́ Olúwa. Pẹ́pẹ́pẹ́ lòun ń ṣe nílé àárọ̀ igba ọdún kan. Àṣèyí ṣe púpọ̀ nínú ìdùnnú. Olúwa dákun jẹ́ kí aya Adeleke ó dàgbà ìrọ̀rùn. Ọjọ́ kejìdínlógún lọ́jọ́ ayẹyẹ ọmọ ológo. Ashabi aláàánú oníwà tútù abìwà pẹ̀lẹ́. Arẹwà Alarape ìyá àwọn èwe. Aya Orinikewu ó dára nílé ó dára lóde. Ó lẹ́sìn ó ṣẹ̀sìn ó fìwà pẹ̀lú. Kó jẹun ọkọ pẹ́ kó jẹun ọmọ kó rówó ṣayé. Kó láṣọ rere lára kó láyọ̀ délẹ̀. Happy birthday fún Alhaja ìrọ̀rùn. Ìlú Mẹ́kà Mẹ́dínà ní Húmúrà. Lọ́jọ́ ìbí èyí Alarape mọ́. Máa tọrọ àlékún oore lọ́wọ́ Olódùmarè ọba. Káyé ó yẹ kó dáa fún ẹ tọmọtọmọ. Ìgbà tó bá máa di níwòyí àmọ́dún kọ́lá ó ti lékún kí ayọ̀ ó sì pọ̀. Ìyá àtọ̀ yìí mọ̀dá àtọ̀ yìí bá. Bí ẹyẹ bá ń fò ẹyẹ kì í kán lápá. Àyún lọ àyún bọ̀ lọ́wọ́ máa ń yẹnu. Ìyá ẹwà Àbẹ̀bí obì rẹ̀ ó parí. Ọ̀rẹ́ ti já sọpẹ́ mo bẹ́ẹ̀ láyọ̀ délẹ̀. Many happy returns fún Alhaja aya Ìrágbìjí. Ìyá Àlùbáríkà aya ìdùnnú. Aya Orinikewu kì í ṣe èèyàn bíntín. Ẹ̀gbọ́n Abdulaziz òní kánjúkú. Ẹ̀gbọ́n Suhail mo fọlá Olúwa ọba mo fi tọrọ fún ẹ. Ẹ̀gbọ́n Balikis mo fẹ́ wí béèrè ìbùkún ńlá. Alarape ọmọlára aya Orinikewu ọlá tó kù lẹ́yìn. Ọmọ olórin ni ọmọ onílù ní mọ̀nàkà. Ẹ jẹ́ àforin pìlù àlùjọ kí Alarape Aláṣàbí ó yá máa bọ̀ lójú òde gbangba. Ijó ọpẹ́ ijó ọdún ijó oore Olúwa àṣeyí sàmọ́dún ó yá ẹ bá ń kọ̀ pábọ̀lù. Ashabi adé. Ashabi adé. Alashabi ìyá wa. Alashabi ìyá wa. Alashabi ìyá wa. Alashabi ìyá wa. Ashabi adé. Ashabi adé. Alhaji Abdulrauf Akọ́láwọlé Orinikewu aláṣẹ Uda Nigeria Limited ní kí ẹ. Wọ́n fẹnu àṣẹ bàbá Aláyàndé àgbà sọ̀rọ̀. Wọ́n fẹnu bàbá lókè mímọ́ pàṣẹ ìdùnnú fún Alarape. Orinikewu ní ẹ ó máa yọ̀ ẹ ó sì máa ṣe rere. Orinikewu ní kí n fi ọlá bàbá wa Ṣọlá Gbadé tọrọ oore tuntun fún yín lọ́wọ́ Olúwa. Wọ́n fi ọlá màámi Adé Ògúnwùlé mọ́tò tọrọ ìbùkún. Oore owó oore ọlá oore ọmọ oore àlàáfíà. Bàbá Kéwu lọ́wọ́ ní kí yín o. Aláùsá Ọlábọ̀dé gbogbo èrò ní Uda Nigeria Limited pátá lábẹ́ Ṣáàjì Jamiu ṣẹ́wóṣẹ́wó olórí wọn. Àwọn abẹ́ẹ̀gì àánú ní ìfòdú Àkùrẹ́. Mubarak ọmọ mi Àyìndé. Adeleke Kazeem. Adeleke Níyì. Salam Adeleke Owólabí. Ahmed Kàfáyà. Tọ̀yíbá Adeleke. Adeleke Tọ̀yí. Amira Adeleke. Ahmed Adeleke. Adésọjí Ahmadu Bami. Iyùn Adé pẹ̀lú Humuani Adédọ́lápọ̀ olórúkọ. Gbogbo ìyàwó ilé Adeleke nílé àtàwọn èyí tó ń bẹ lájò náà. Aṣíwájú ọmọ mi Adéwùmí Adeleke. Ewé ń jẹ́ Ọláìwọlá. Abdulrahman Abọ́ládé àbúrò mi. Akeem Adeleke. Gbogbo ẹgbẹ́ Jasi lábẹ́ Bami Ayélabẹ́gàn tájú olórí wa. Gbogbo ẹgbẹ́ Diamond Lovers Nàìjíríà lábẹ́ Alhaji Abdulfatai owó tútù. Ààrẹ wọn Ashabi adé Alarape kò ní tètè kú nítorí pé ayọ̀ ń bọ̀. Bami Alhaji Isa Kórèdé ní kìnkìn pẹ́ kú ọdún o. Pẹ̀lú gbogbo ọmọ ẹgbẹ́ bàbá ńlọ́mọ̀ níjẹ̀bú. Alhaji Abdulfatai Ọlákéwu. Àǹtí Rọ́pìà ọ̀rẹ́ ìmùlẹ̀. Alhaja Márìndọ̀tí ìyá wa. Wọ́n ní ọdún ayabo. Alarape Ashabi ó dá àdọ́gbadélẹ̀ bí ìlẹ̀kẹ̀. Ńlẹ́ o Ọ̀yọ́maláàfin òjò pa ṣẹ̀kẹ̀rẹ̀ ọmọ Àtìbà. Ìkọ́ni ọmọ olókùn ọ̀la kéńkúyà ọmọ oníkú ariwo yọkọ̀tọ̀ níkun àjìfà. Ìgbà tó jìfà mọ́ ikùn mi kù pẹlẹbẹ nílé bàbá tó bí ẹ lọ́mọ. Èèyàn tó bá bọ́ba lówó ńlá mọ̀ lólókùn ẹṣin. Èèyàn tí ò bá bọ́ba lówó ńlá mọ̀ lólókùn ẹran kéńkúyà ọmọ oníkú ariwo yọkọ̀tọ̀ níkun àjìfà. Ọ̀yọ́ lọ láwà wọn kì í kówó rọlá. Ìwọ tó sọdún ọdún èyí 18th of October ọdún tó ń bọ̀ ó tura. Ire ajé nílé olókun ire iyọ̀ nílé ọlọ́sà nísàlẹ̀. Mo kí ẹ bẹ́ẹ̀ mo sì kí ẹ. Aya ọlọ́fà mọ́jọ. Aya Ọlálọ́mí. Aya Básùjókọ. Aya ìjàkadì kátàkìtì lóru ó tọ̀fà. Àfijọ́ onípákó ní sọ́mẹ̀lì Ìjẹ̀bú. Aṣọ pákódowó ànígilájẹ́ iyì ẹ̀ pọ̀
ni Alarape ọmọlára Ashabi iye tọ̀yì. Ilé-iṣẹ́ bá kí ni worldwide concept lápèdè àrà. Àwa tá a kí ẹ lọ́dún eléyìí a máa kétẹ̀ mí tówó tọmọ. Ìgbà tó bá di níwòyí àmọ́dún kí ọlá ó ti lékún kí ayọ̀ ó sì pọ̀. Happy birthday to you my beautiful sister. Alhaja Ashabi ìyá àbẹ̀bí Ashabi aya àkànjí Ashabi àdé mọ́mísí àkànní many happy returns. Wàrà fàánà o mọ̀ọ́kànà àlèyà. Ashabi àdé.